Africa Content TV. Sego lele. Ọba. Ṣé o ti di ọ̀gá? Ayídáde. Ayídáde. Mélòó ló kù sí fẹ́ di bàbá? Ayídáde. Ayídáde ọ̀fẹ́. Number one woman. Oya. Number one. Ẹsẹ̀ bí lèrè náà pé ewé ẹ̀ dájèrè. Mustapha mi ṣègò òní tí láyé òní kánjú kú. Ẹ wá máa tẹ́tí ẹ gbọ́ mi. Ẹ dúró sọ́nà nǹkan ni. Ẹ dúró sọ́nà nǹkan ni. Ẹ dúró sọ́nà nǹkan ni. Àwọn kan ní bàbá Tinubu kò ní débẹ̀. Mustapha mi ṣègò dádì mi sọ pé tí ò bá débẹ̀ òun á fi Nàìjíríà sílẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run á bá a dójú tọ̀ta nítorí ìlémúdàdí tó sọ pé èmi ló kàn. Àsìkò tí ẹ rè wọ́n wá níbi pósí ẹ máa wá dùn ipò yẹn láyé. Mustapha mi ṣègò tẹ́tí ó gbọ́ máa jó máa jó máa jó máa jó máa jó máa jó toró rí ń bẹ̀ lẹ́yìn rẹ̀ inú kan ló máa ń lò pẹ̀lú wọn. Ẹjọ́ ta ló fẹ́ fàásì ilẹ̀ tí a mójú ta ló fẹ́ fìsì ilẹ̀ tí a mẹ́sẹ̀ ẹsẹ̀ gidi tó wọ̀jà ló jẹ́ kí wọ́n lọ́jà máa dùn dáàdì ní ẹsẹ̀ gidi bí oníyálé rẹ̀ ó wà nífẹ̀ẹ́ kún ló gbà kó sámi. Mustapha mi ṣègò ṣe ọpọlọ mọ́jú òṣìṣẹ́ láyé aṣíwájú ìlú ọ̀gá ìlú ògo tó ń sọ ẹ̀lùkú mẹ́ndẹ́mẹ́ndẹ́ ọmọ ìmọ̀lẹ̀ àfẹlẹ́jà ẹ̀ wá nífẹ̀ẹ́ kún ló gbà ẹni tó ń wá ló mọ́ gbà ẹni tí ẹni tẹ́ ẹni dológo àná gbogbo bí ẹ ti ń gbà yẹ mà ní ìrèbẹ̀ lọ́tẹ́ láyé òrìṣà ìlú kúgbèmí yóò máa jẹ́ ń dòkú máa jẹ́ ń kánjú kú ẹni bínú bàbá mi Mustapha mi ṣègò orí.